kú déédé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sétí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín kan náà ni ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Ìròyìn ló sọ pé olùdarí kíkó àwọn ènìyàn jọ káàkiri ilẹ̀ Nàìjíríà nípasẹ̀ àwọn ẹgbẹ́ tí wọ́n pe ara wọn ní Village Boys Movement (VBM) ti ń dún kíkankíkan láìsinmi fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) láti fún Peter Obi ní ìwé àṣẹ ìdìbò sí ipò ààrẹ ti ètò ìdìbò ọdún 2027 nítorí pé ó jẹ́ ọkùnrin elérò mílíọ̀nù 2 àti pé ètò ìforúkọsílẹ̀ ẹgbẹ́ òṣèlú ADC túbọ̀ rinlẹ̀ sí i nígbà gbogbo ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Gẹ́gẹ́ bí ìwà ìjínigbé ṣe ń fi ìgbà gbogbo di púpọ̀ sí ní ìpínlẹ̀ Ondo, èyí ló jẹ́ kí bíṣọ́ọ̀bù ìjọ àgùdà kan Jude Arógundádé ṣe ké sí gómìnà Lucky Ayédatiwa láti tètè gbé ìgbésẹ̀ tó nípọn láti fi dẹ́kun pípeléke ìwà ìjínigbé tí ó ń fi ojoojúmọ́ pọ̀ sí, èyí tí ó tún mú kí ètò ààbò túbọ̀ burú sí i káàkiri ìpínlẹ̀ náà. Ìpè olórí ẹlẹ́sìn àgùdà yìí wáyé látàrí ìkọlù tí ó ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí ní Comprehensive Health Center Òkè-Ìjẹ̀bú, ìlú Àkúrẹ́, níbi tí àwọn òṣìṣẹ́ elétò ìlera mẹ́ta ni wọ́n ṣe àkọsílẹ̀ wọn wípé àwọn ọ̀daràn jà lólè tí wọ́n sì tún jí wọn gbé sá lọ ní wákàtí òwúrọ̀ kùtù ọjọ́ Àbámẹ́ta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà tún wà nínú ìwé ìròyìn Nigeria Tribune Online. Bashir El-Rufai tí ó jẹ́ ọmọ bíbí gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ti tọrọ àforíjì lọ́wọ́ igbákejì ààrẹ Kazeem Shettima lórí pé ó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí oníròra tí kò lágbára tí ó ń pe ara rẹ̀ ní igbákejì ààrẹ. Ṣùgbọ́n ní báyìí, Bashir ti rawọ́ ẹ̀bẹ̀ sí igbákejì ààrẹ lórí ẹ̀rọ alátagbà X rẹ̀ ní ọjọ́ Ìsinmi, tí ó sì tún jẹ́ kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn wípé òun ti kó ọ̀rọ̀ òun jẹ nípa píparẹ́ kúrò lórí ẹ̀rọ ayélujára alátagbà X tí òun ti kọ́kọ́ gbé e síta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìṣẹ̀lẹ̀ ìkọlù tí ó wáyé ní ilé-ìwòsàn Òkè-Ìjẹ̀bú Health Center ní ìlú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo ni ó jẹ́ kí àwọn nọ́ọ̀sì òṣìṣẹ́ elétò ìlera ṣe ìkìlọ̀ wípé àwọn yóò so iṣẹ́ alẹ́ kọ́ tí àwọn yóò sì tún gbé tìṣẹ́gbẹ̀ẹ́ kan tí wọn kò bá tètè wá ojútùú sí ìṣòro àìní ààbò tó péye ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn eléyìí ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ ìkíni kú oríire tí Olúwo ti ilẹ̀ Ìwó, Ọba Abdulrasheed Akànbí fi ránṣẹ́ sí Ààrẹ Bọ́lá Tinubu fún ọjọ́ ìbí rẹ̀ tí ó jẹ́ 74 74 years, tí ó sì tún ṣàpèjúwe ààrẹ gẹ́gẹ́ bí ọ̀mọ̀lé àti ọkùnrin tí ó ní ohun àmúyẹ tó dára láti fi ṣe ìpìlẹ̀ ìrètí ọ̀tun fún orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà lápapọ̀. Ó tún wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé Ààrẹ Tinubu ti yà ara rẹ̀ sọ́tọ̀ nípa gbígbé ìgbésẹ̀ tó dára àti ṣíṣe ìpolongo akin lòdì sí ìwà àìbófinmu, èyí tí ó dá ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà dúró sí ojú kan fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìyá gómìnà àná tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kaduna Hajia Umar El-Rufai ní ìròyìn sọ pé ó kú ní ọjọ́ Ẹtì tí ń ṣe ọjọ́ 27 oṣù kẹta March 27 ọdún tí a wà nínú rẹ̀ yìí ní orílẹ̀-èdè Íjíbítì ní ìlú Cairo lẹ́yìn àìsàn ráńpẹ́ kan. Òun náà ni wọ́n gbé wọ káà ilẹ̀ ní àná òde yìí tí ń ṣe ọjọ́ Ìsinmi ní ìbámu pẹ̀lú ìlànà ẹ̀sìn àwọn Mùsùlùmí ní ibi ilẹ̀ ìsìnkú Gúdù tí ó wà ní ìlú Àbújá. Ìròyìn ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ogunlọ́gọ̀ àwọn olóṣèlú jàǹkànjàǹkàn bíi Peter Obi, Rotimi Amaechi, Aminu Tambuwal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n péjọ síbẹ̀ láti lọ ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá gómìnà àná tẹ́lẹ̀ rí Malam Nasir El-Rufai. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Olùdásílẹ̀ ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP Boniface Ani-Ebona ti yànnàná ọ̀rọ̀ nípa ipò tí ẹgbẹ́ òṣèlú àwọn wà wípé àwọn ọmọ ẹgbẹ́ àwọn kọ̀ọ̀kan kò bọ̀dì sí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) pẹ̀lú ààrẹ ẹgbẹ́ àwọn tẹ́lẹ̀ rí
Rabiu Musa Kwankwaso Ani-Boma sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ rẹ̀ tí ó gbé jáde ní ọjọ́ Ìsinmi ní ìlú Èkó wípé àwọn ọmọ ẹgbẹ́ Kwankwansiya Movement tí wọ́n jẹ́ olóòótọ́ sí i nìkan ni wọ́n tẹ̀lé lọ sínú ẹgbẹ́ òṣèlú ADC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Ísírẹ́lì ní ọjọ́ Ìsinmi ni wọ́n dènà Latin Patriarch ti Jerusalem Pierbattista Pizzaballa láti wọnú ilé ìjọsìn ti ibi mímọ́ jùlọ fún ṣíṣe àjọyọ̀ ayẹyẹ ọdún ìmọ̀pọ̀ ìsinmi, èyí tí ó fa ìbínú láti ọ̀dọ̀ àwọn aláṣẹ ìjọ àti àwọn olórí láti ilẹ̀ àgbáláyé. Dídẹ́kun tí wọ́n dẹ́kun wọn, àwọn olórí ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì ti ìjọ àgùdà yìí jẹ́ kí wọ́n padà sí ilé wọn, ṣùgbọ́n àwọn aláṣẹ ìjọ wọn náà kàn kéde ìfarahàn àwọn olórí méjèèjì yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù ilẹ̀ adúláwọ̀ CAF Veron Mosengo Mba ti kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ lẹ́yìn 30 ọdún tí ó ti ṣiṣẹ́ níbẹ̀. Ìwé ìfipòsílẹ̀ yìí ló ṣe ìkéde rẹ̀ ní ọjọ́ Ìsinmi tí í ṣe ọjọ́ 29 oṣù kẹta March 29, ọdún 2026. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun ní ọkàn ìgboyà nínú ìgbìmọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tilẹ̀ adúláwọ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ Dókítà Patrice Motsepe wípé yóò mú ẹgbẹ́ yìí ṣe àṣeyọrí ọjọ́ iwájú tó dára. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ààrẹ Bọ́lá Tinubu pé ọmọ ọdún 74 74 years ní àná tí í ṣe ọjọ́ Ìsinmi. Ó wáá sọ nínú ọ̀rọ̀ ìdúpẹ́ rẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé òun dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo ọmọ ilẹ̀ Nàìjíríà fún ìgbàgbọ́ tí wọ́n ní sí ìṣèjọba òun àti pé òun ṣe ayẹyẹ ọjọ́ ìbí yìí ní ọ̀nà kékeré nítorí ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe kí ẹ sì tún jọ̀ọ́ má gbàgbé fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.